ìlérí ògo ní bí àwọn ṣe máa ń ṣe lọ́dọ̀ Adépọ̀jù nìyẹn wà láìtàláì. tí yẹn jẹ́ kí n yànnà náà ẹ̀ àwọn èèyàn máa ń ṣì mí gbọ́gàn o wà láì mo ṣe ń béèrè lọ́wọ́ àbẹ̀lẹ̀ tí pé kí ló ń pè ní stage managing pọ́nà stage manage tó mo dictionary mi èrí tó ń wìde stage managing wọ́n á ní tó ń pè bẹ́ẹ̀ ni pé kẹ́nìkan lòun Muslim kó a pretend as Christian kan wá ló gba kẹ́límọ̀ mo ní tó ń pè bẹ́ẹ̀ nìyẹn mo ní no Ọlọ́run má jẹ́ Ọlọ́run má jẹ́ kí ló yẹ tẹnu mi jáde láéláé láì síta ni sí màlá yóò Adépọ̀jù àìsọkúsọ nìyẹn dẹ̀. Inna lillahi wa inna ilayhi raji'un. No, 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 no. ẹ mọ̀ pé ọkùnrin tí wọ́n pè ní bàbá alájà òkúrọ̀ ayé òun ọ̀run pátápátá ni òkúrọ̀ ayé òun ọ̀run ni pé kò mọ tí wọ́n pè ní stage manager yẹn mo gẹ́ẹ̀tì ẹ̀ rà bíi 4 years ago n ló ṣe fídíò tó sọ pé stars Jamiu stage manage miracle 4 years ago nígbà tí wọ́n wá ṣe lé wọ́n wá lòun ọmọ tí wọ́n pè ní stage manage nígbà tí ó tún fídíò tó sọ̀rọ̀ tó ti sọ̀rọ̀ stage manage kò mẹ́sàn Yorùbá ló sàsọ ń bẹ̀ Yorùbá ló sọ kò sí èdè òyìnbó tá bá lọ wo fídíò yẹn dáadáa ní tó ń sọ ń bẹ̀ ni pé wọ́n máa ó ti wà gba ìsìláàmù àṣìádù han kò sí pé mẹ́sàn stage manage ìyẹn ni pé ibi tẹ́ ti mọ̀ pé tí àwọn tí tẹ̀lé lè yìí ṣé wọ́n sì bìrì ìpọ́n lè rí ọ̀rọ̀ Ọlọ́run kan gbọ́ lẹ́nu rí èèyàn báyìí tó yẹ pé irọ́ ló máa ń bèèsì gbogbo dáwà rẹ̀ lé lórí ṣé dáwà tọ́lọ́run tẹ́yẹ̀ bá bèèsì lórí irọ́ sọ́lọ́run wà lè gbárù nǹkan bẹ́ẹ̀. bí 4 years ago o ti ṣe fídíò tó ti sọ pé stage manage àwọn tó sọ̀rọ̀ pa stage manage miracle kí wàá ló mí pẹ̀lú stage manage miracle tó wà lókè níbi fídíò tó post sí YouTube tó pè ní stage manage miracle 4 years ago àti ìsìn ọwọ́ àlọ́ ọmọ tí ń jẹ́ stage management ń jẹ́ pé làbòsí nìyẹn níbi tó yìí ti sọ̀rọ̀ yẹn ní ìsìn ọ̀rọ̀ stage management tó sọ kò í ṣe pósó òyìnbó ń bẹ̀ débi pé ọwọ́ àlò sáàrin ọ̀rọ̀ ni wọ́n á jẹ́ pé kò mọ̀ túmẹ̀ kí wọ́n á ló mí pẹ̀lú ṣé wàá gba síláàmù àṣìádù án láìlá ayé gọ̀ọ̀gan ìwọ́n tó wà ní kọ́nà. nínú ọgbà wọn á gba síláàmù lọ rẹpẹtẹ nínú ọgbà ó fọ́n nìkan abẹ́rẹ́ bó fọ́n nìkan èmi tí mo ṣe ládùúgbò wọn lọ́sọ̀ọ̀sẹ̀ adli lẹ́nu kan fi máa gba síláàmù adli kéèyàn 50 180 120 kan máa gba síláàmù nínú ọgbà ayé gọ̀ọ̀gan. ìwọ́n tó wà ní kọ́nà tó nígbà tó tẹ́ street dawa ló ń ṣe so fẹ́ fi wé tó ń ṣe public lecture ó lè fi wé náà street dawa ní agbára rẹ̀ ò tí ì gbé kó o ṣe public lecture ó kàn wá ń ṣagídí ṣe ọ̀rọ̀ ẹ̀dá gẹ́gẹ́ bíi ọ̀pọ̀lọ́ ni tó ló ń fẹ́ lé ẹlẹ́sìn lẹ́nu pé kódà kí ẹlẹ́sìn ó wò pé ìwọ ọ̀pọ̀lọ́ yọ sáré láti bí kó sáré débi 100 kìlómítà kẹlẹ́sìn wá ẹsẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ tiẹ̀ yóò la ọ̀pọ̀lọ́ yóò sì tún ṣáájú ẹ̀ torí pé ìwọ́n tiẹ̀ street dawa ló sì ń ṣe street dawa rẹ̀ náà irọ́ ló tún fi ń gbé kalẹ̀ kò tún ṣe lórí òdodo náà wèrè asínwó ọba Solomon gan ó gbọ́n ju Jamiu Adégúnwà lọ torí pé ó ti mọ irú èèyàn tó jẹ́ tó bá jẹ́ pé irú Jamiu lèèyàn lọ súnmọ́ láti pé kó wọn fi mọ tí ń jẹ́ Islam òun tó wọn lè mọ tí ń jẹ́ original Islam bí ti wù ọmọ èyàn ò lè mọ tí ń jẹ́ Islam kọ́nà ọba làánú kó wò nú àánú ẹ̀ kó sàánú wa kó fẹsẹ̀ àwa náà nílẹ̀ lójú ọ̀nà irú dáwà rẹ̀ abẹ́lọ́ kọ́nà ọba lè bá wa tọ́ náà kó mọ̀ pé n tó ń ṣe ọ̀dà torí ńgbà tí wèrè bá mọ̀ pé n tó ń ṣe ọ̀dà ara rẹ̀ wèrè ti já nìyẹn tọ́lọ́run bá lè pé kó mọ̀ kó realize nísinsìnyí á lè tí èsì pé bóyá pẹ̀lú àwọn dẹ̀dẹ̀ orí tí wọ́n jọ ń kóra wọn kí yẹn ó ṣe é ṣe kó padà kó realize. gba ìṣáájú yẹn ìṣáájú ńlá ṣé wàá gbà sílámù ìṣáájú. ìjọ kan àwọn aṣèwádìí lẹ́kọ̀ọ́ mi rántí venue yẹn ìlérí ògo wájọ náà lọ́hùn gbọ́ ìkọ́kọ́ gòkè ó lóun jẹ́ Samuel ṣẹ́mọ̀
spirit mi kàn sọ pé òun ṣe Christian mo ní kí ló kó ní Samuel èmi dẹ̀ jókòó báyìí lérò kó jókòó báyìí mi jókòó bíi mo ní Samuel ní Samuel kọ́ ni ẹ́ òun ṣe Christian ṣé mo lérò kó wá ń fà mí ní ṣòkòtò pé kí n fílẹ̀ mo nínú kó jẹ́ ọkọ̀ Muslim lòun ṣé ọba ṣe ń sọ̀rọ̀ èmi di microphone mú lérò kó wá dìde nà ló bá mi wàláhì tẹ̀sùnmí lálẹ́ mo fọlọ́n búra àti pápákọ́ lọ́n jẹ mí yà ìlérí ògo ní bí àwọn ṣe máa ń ṣe lọ́dọ̀ Adépọ̀jù nìyẹn wàláhì tàláì mo lẹ́nu ṣé mọ̀ èmi ò mọ̀ kí microphone wà lọ́wọ́ mi máa níwẹ̀ tẹ́lẹ̀kọ̀ bá ń ṣe èmi ò lè ṣe wẹ́ẹ́ tèmi o. Hello? Salamu alaikum warahmatullah. Alaikum salam warahmatullah. Báwo ni gbogbo Èkó? Alhamdulillah. Rí nǹkan tí Jamiu post sórí YouTube. Kí ló post síbẹ̀? Kí ló ṣẹlẹ̀? Jamiu wá ń sọ nínú kíní yẹn pé òun kọ́ lóun sọ̀rọ̀ yẹn wípé lèyí ògo ló sọ wípé kí àwọn mùsùlùmí ṣe bí Christian lórí stage. Ó lè mi mo sọ bẹ́ẹ̀ fún un. Kódà ó ṣe sí ọmọ tó ṣẹlẹ̀. Ìwọ dúrọ̀pù fún mi ń ṣe jẹ́ kí n pè Jamiu fún ẹ nà. Kí n ṣe lè kí n bèrè ìjọba ẹ lọ́wọ́ ẹ̀. Ìwọ̀nà jẹ́ kí n pè ń sìn. Ṣé kó wá pè mí padà náà ìwọ̀nà jẹ́ kí n pè kó wá pè mí padà. Kí n pè mí padà. Jẹ́ kí n pè ń sìn wọ́n pàṣẹ́ǹtì kémi pè kí n wá pè mí padà mọ́ nínú ọbẹ̀ kan lọ́wọ́. Jẹ́ pè ń sìn náà. 5 minutes later. Hello sir. Wàláì mo ti pè já. Ìṣìkà lòlù oníjọ́kọ̀ èmi àtẹnìkan jọ wá sí lẹ́tọ̀ òun lẹ́kọ̀ọ́ wípé ẹni ẹ wá gorí stéèjì ó wá fẹ́ wá sọ pé muslim lòun kìíní kankan ó dàgbà bẹ̀rẹ̀ sí mo ṣépè fún un wàláì mo ṣe gidi fún un mo níbi tó máa gbé bẹ̀yàn ayé rẹ̀ sí pé kò ní dà pẹ̀lú mọ́tò pamọ́ mi yẹn ó ló ti pẹ́ gan báyìí ó ló ti pẹ́ gan lẹ́kọ̀ọ́ èmi àtẹni ẹjọ́ wá ó ní lẹ́ni ẹ wá sọ pé kìíní kan onílé mi máa sọ pé kìíní kan mo ṣe èpè fún wà láìsàlà mo ṣe èpè fún. Ṣé rí pé mo sọ fún yín ṣé yóò sọ bẹ́ẹ̀ ni. Mo sọ pọ̀ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ mi ò dá èmi àti Jamiu papọ̀ nífẹ̀ẹ́. Àwọn ọmọ tó ṣẹlẹ̀ mílíọ̀nù àpótí rí pé mo ti dá dúró sórí ọwọ́ mi ò bẹ́ẹ̀ ní bọ̀dì ṣe mọ́ ṣé ó ti yẹ ìyẹn ló ṣe ń wù pé wọn lè rí dèmánà yìí ó ti ọ̀sán òun ló ṣe ń parọ́ ọdún ẹ̀ mọ́ mi. Ẹ túbọ̀ nǹkan tí mo ń wo ibi yẹn. Alẹ́ mi ṣe máa gbọ́ mi ò tiẹ̀ wojú pé bóyá pé mi mo ti ṣe èpè fún. Ọgbẹ́ sórí YouTube ló. Máa gbọ́ èmi ti ṣe èpè fún àní ibi tó máa gbé gbẹ̀yìn ọ̀rọ̀ ààrẹ ẹ̀sìn bí mo yẹ fún ẹ bó ṣe máa rí nìyẹn. Aláàárọ̀ àtọ́jọ́ fún àtàlálẹ̀ ó máa jẹ́ kó rí bẹ́ẹ̀ fún. Òun ọ̀rọ̀ yẹn ló ti blackmail Adépọ̀jù káàkiri ó ní ilẹ̀ sọ bẹ́ẹ̀. Àmọ́ ìwọ máa wọ̀ ìfẹ́ ẹ máa wo ibi tó máa ń yọ̀ lára ẹ̀. Ẹ ṣe fẹ́ yọjú ọ̀rọ̀ yẹn báyìí. Ó dàbẹ̀ ní pé kò ní ṣe mọ́ dáadáa. Dáàbì ó ti ní problem. Ìyẹn ló ṣe ń wá wà kọ̀ọ̀kan àti ó ti ní problem ló máa kọ́ sí. Ok, torí bí mo ṣe ń wọ ọ̀rọ̀ yẹn ṣe ló ń rún nínú mo ṣe ní máa pè yín. Irú ọ̀rọ̀ rádaràda ò nìyẹn. Àti sórí àwọn aráàlú táwọn sọ yẹn òun táwọn èèyàn máa ń gbé sọ́wọ́ pẹ̀lú olóòtú rádaràda. Ẹjọ́ ìlú mi àti wọ́n ti ríra. Sẹ́mi àti wọ́n ti ẹ̀jọ́ ń ṣe mọ́ láti bí ọdún mẹ́fà márùn-ún sẹ́yìn. Ẹ̀mí àtàyè ẹyẹ Jamiu àti túkánsì kì í ṣe ọ̀rọ̀ 11 years. Kì í ṣe ọ̀rọ̀ 12 years gan. Èmi àti òye ẹjọ́ tó sọ̀rọ̀ rí kájá ọ̀rọ̀ Adépọ̀jù lẹ̀. Yàtọ̀ sígbà tó ọkọ̀ kẹsẹ̀ ti ṣẹlẹ̀ láàrin mi àti Adépọ̀jù. Àkọ́jọ́ ń discuss pé tó ń sọ pé kí n gbé lọ sí court. Wọ́n ní mi ní láti gbẹ́dẹ̀ kọ̀ọ̀kan lọ sí court. Ẹ gbàgbé ń pa ẹ̀ bá yẹn. Ẹ wò ẹ̀yin lẹ́ máa mú bẹ́ẹ̀ ṣe máa ṣàtúnṣe ọ̀rọ̀ yín gbà yẹn o. Èsì èmi máa mọ bí mo ṣe fẹ́ ṣàtúnṣe ọ̀rọ̀ bíi ti báwo. Ọmọ tó ṣẹlẹ̀. Ó máa pẹ́ ni o. Ibi tí mo gbé jókòó sí náà máa tún wà tó pé mi. Máa wo ẹ̀yin Jamiu ẹ̀ tó máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ sí Jamiu. Mo lè fọ́ dànù. Bẹ́ẹ̀ tí mo wà nínú ẹni tó ń sọ̀rọ̀ oúnjẹ lọ́wọ́ wọn ni àbí mo wà ní ẹni tó àtọ̀ ọ̀hún. Máa wo nǹkan tó máa gbẹ̀yìn wọn orí wọn fọ́ dànù orí wọn bàjẹ́. Wàláì mo ṣe ń béèrè lọ́wọ́ àbẹ̀lẹ̀tì pé kí ló ń pè ní stage managing pọ́nà stage manage kí ló ń pè ní stage managing kí ló ń pè ní stage managing kí ló ń pè ní stage managing.